kalẹ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ sojú ìròyìn láti lè ṣe Nta Ijebu Ode Adétóyè Adégbé lórúkọ níròyìn ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ẹjọ́ gíga àpapọ̀ orílẹ̀-èdè ti bọwọ́ lu àṣeyọrí ọ̀gbẹ́ni Monday Ọ̀pẹ́bọlò gẹ́gẹ́ bí oníṣègùn nínú ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Edo ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024. Ọlábọ̀dé Arẹwà jẹ́ kó yé wa wípé àwọn ẹ̀sùn tí wọ́n fi kan olùjẹ́jọ́ ọ̀hún ni ó ti ní ìyanjú. Gómìnà ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ alága gómìnà ẹkùn gúúsù orílẹ̀-èdè Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti ṣàpèjúwe ìpinnu ilé ẹjọ́ gíga lórí ìdìbò yan gómìnà ìpínlẹ̀ Edo ọ̀gbẹ́ni Monday Ọ̀pẹ́bọlò gẹ́gẹ́ bí ìdìbò yan eléyìí tó tọ́ tí ó sì yẹ. Gómìnà náà sọ pé ìpinnu ilé ẹjọ́ tó ga jùlọ jẹ́ ká mọ̀ pé gómìnà Ọ̀pẹ́bọlò kò wọlé níbi ìdìbò gómìnà tó wáyé ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024. Ó sọ pé pẹ̀lú ìpinnu ilé ẹjọ́ tó ga jùlọ ni jẹ́ ìròyìn ayọ̀ fún ìṣèjọba àwarawa orílẹ̀-èdè yìí, àwọn ènìyàn ìpínlẹ̀ Edo, ẹgbẹ́ òṣèlú wa, ìṣèjọba tó dáa pàápàá jùlọ fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa. Ó ṣàdúrà fún gómìnà Ọ̀pẹ́bọlò pé yóò ṣe àṣeyọrí nínú gbogbo làálàá rẹ̀ lórí ìgbìyànjú láti ṣe àtúnṣe ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ náà. Ìfẹsẹ̀wọnsẹ̀ eré bọ́ọ̀lù ọlọ́rẹ̀ẹ́dọ́rẹ̀ẹ́ lẹ́yìn tí àwọn ẹgbẹ́ agbẹjọ́rò ẹ̀ka ti Ìjẹ̀bú Òde ṣàgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ètò tí wọ́n fi ń sàmì ayẹyẹ ọ̀sẹ̀ àwọn agbẹjọ́rò ọlọ́dọọdún ti ọdún 2025 ti wá sí òpin tí àwọn ẹgbẹ́ agbófinró ẹ̀ka ti Ìjẹ̀bú Òde sì ti jáwé olúborí. Ṣèkínà Kọ́ńsì bá wọn pèsè sí pápá ìfẹsẹ̀wọnsẹ̀ ti Dípò Dínà eléyìí tó wà ní Ìjẹ̀bú Òde, ó sì jábọ̀ ìròyìn ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ìfẹsẹ̀ta bọ́ọ̀lù tí alága ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ẹ̀ka ti Ìjẹ̀bú Òde ẹni tí ń ṣe ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf ṣe jẹ́ àmì fún ìbẹ̀rẹ̀ eré bọ́ọ̀lù ìfẹsẹ̀wọnsẹ̀ náà tí àwọn ẹgbẹ́ náà ṣagbátẹrù rẹ̀. Ìfẹsẹ̀wọnsẹ̀ náà bẹ̀rẹ̀ pẹ̀lú ṣíṣàfihàn ẹ̀bùn látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ agbófinró ẹkùn ti Ìjẹ̀bú Òde àti àwọn ẹgbẹ́ agbẹjọ́rò ẹ̀ka ti Ìjẹ̀bú Òde. Àwọn ẹgbẹ́ méjèèjì náà gbìyànjú láti gbá bọ́ọ̀lù sínú àwọn àti láti na àwọn akẹgbẹ́ wọn, ṣùgbọ́n níparí ìfẹsẹ̀wọnsẹ̀ náà ẹgbẹ́ àwọn agbófinró jáwé olúborí pẹ̀lú àmì ayò 4-1. Nínú ọ̀rọ̀ tí alága ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ẹ̀ka ti Ìjẹ̀bú Òde ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf sọ jáde, ó sọ di mímọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ eré bọ́ọ̀lù ọlọ́rẹ̀ẹ́dọ́rẹ̀ẹ́ ọ̀hún jẹ́ ọ̀kan lára àwọn ètò ọlọ́dọọdún tí ẹgbẹ́ agbẹjọ́rò ẹ̀ka ti Ìjẹ̀bú Òde yà sọ́tọ̀ láti lè fi sàmì ayẹyẹ ọ̀sẹ̀ àwọn agbẹjọ́rò láti lè mú ìfọwọ́sowọ́pọ̀ wọn gbèrú sí i. Ọ̀rọ̀ náà ni igbákejì ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ti ẹkùn náà fi múlẹ̀ pé ó jẹ́ mímú ìbáṣepọ̀ tó dán mọ́rán múlẹ̀ láàrin ẹgbẹ́ méjèèjì. Lẹ́yìn eré náà wọ́n fi ife ẹ̀yẹ àti owó fún àwọn ẹgbẹ́ tó jáwé olúborí nínú ìdíje náà. Láti lè ṣe Nta Ijebu Ode. Àwọn ìgbìmọ̀ àgbà olùgbaninímọ̀ràn fún gómìnà ìpínlẹ̀ Ògùn ti rọ àwọn ènìyàn ìpínlẹ̀ náà pé kí wọ́n má da ìdọ̀tí sí ojú òpópónà àti sínú ojú ọ̀nà omi láti lè bá dẹ́kun ìṣòro omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù kó lè bá jẹ́ àǹfààní fún gbogbo àwọn aráàlú lápapọ̀. Àwọn ìgbìmọ̀ àgbà náà wọ́n rawọ́ ẹ̀bẹ̀ nípa ìpàdé wọn ẹlẹ́ẹ̀kejì eléyìí tó wáyé ní olúìlú ìpínlẹ̀ Ògùn ìyẹn ní ìlú Abẹ́òkúta. Akeem Jimoh ló jábọ̀ ìròyìn ẹgbẹ́ ìkúnrẹ́ ìròyìn náà síwájú sí i. Ìgbìmọ̀ ìgbanilámọ̀ràn yìí níbi ìpàdé olóṣù mẹ́ta rẹ̀ jíròrò lórí àwọn ọ̀nà láti mú ìpínlẹ̀ Ògùn tẹ̀síwájú àti láti dáàbò bo àwọn ohun amáyédẹrùn tí ìjọba ìpínlẹ̀ yìí pèsè. Nínú ìpinnu tí wọ́n jùmọ̀ ṣe níbi ìpàdé náà, ìgbìmọ̀ ọ̀hún bu ẹnu àtẹ́ lu dídà ìdọ̀tí sí àwọn kòtò ìdominù àti ojú ọ̀gbàrá ní ìpínlẹ̀ yìí àti pẹ̀lú kíkó ìdọ̀tí sí àwọn ẹ̀gbẹ́ títì bí wọ́n ti gba àwọn aráàlú lámọ̀ràn láti jáwọ́ nínú irúfẹ́ ìwà ìbàjẹ́ báyìí. Wọ́n gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún fún mímú ìdàgbàsókè bá àwọn iṣẹ́ àkànṣe amáyédẹrùn láàrin ọdún 6 ìgbìmọ̀ ìṣàkóso rẹ̀. Bákan náà ni ìgbìmọ̀ náà mọ rírì ìjọba àpapọ̀ fún ṣíṣe ìgbésókè àwọn ilé ẹ̀kọ́ gíga 2 nípìnlẹ̀ yìí di ti ìjọba àpapọ̀ àti ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ ìmọ̀ ìṣègùn àti ìmọ̀ sáyẹ́ǹsì nílùú Abẹ́òkúta. Àwọn tó ń jàǹfààní owó ìrànwọ́ tí àjọ ìrètí ìsọdọ̀tun ṣagbátẹrù rẹ̀ ní ìpínlẹ̀ Ondo ti ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ìtọ̀nà eléyìí tó ní agbára láti ṣàmúgbòrò ìgbésẹ̀ àti ètò ọrọ̀ ajé bákan náà tó lè dín ìṣòro àti ìṣúná wọn kù. Nínú àtẹ̀jáde yìí, akọ̀ròyìn wa Paul Omukago bójú wo ètò gbígba owó náà
bákan náà pẹ̀lú ètò ìmúlò owó ìrànwọ́ ọ̀hún tí àwọn tó ń jàǹfààní ètò náà ṣe ṣàmúlò rẹ̀ ní ọ̀nà tó dáa. Ìròyìn wa fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adégbèyìn lórúkọ níròyìn títí dọ̀là tá tún pàdé ó dàbọ̀.